Hello, hello, hello. Hey, ó ga o. Wọ́n lé ẹni tó bá ń yọ́ lẹ́ẹ̀dá nǹkan burúkú á máa yọ ọ́ ṣe. Nǹkan tá a gbọ́ látàárọ̀ ni pé Ashley wọ́n lóru ọ̀gànjọ́ ló lọ sí odò ó lọ sí odò tó ti máa lọ ń ṣiṣẹ́ ẹbí ẹ. Wọ́n ní bó ṣe lọ pé gọ́dẹ̀sì àwọn olódò nìyẹn pé wọ́n pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n ló mọ ọmọ ẹ̀ lọ pọ̀ ọmọ ẹ̀ dání. Wọ́n ló fẹ́ lọ change destiny. Ó fẹ́ change destiny Tadé ní káwò. Ó dẹ̀ tún fẹ́ change crown orí ti ẹ̀ kì í ṣe orí ti ìṣù kì í ṣe ti Tadé ní káwò. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní ṣe ni ọ̀rọ̀ burúkú bá ṣe ń gbọ́. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n láwọn babaláwo ẹ̀ tán tẹ̀lé lọ. Wọ́n fẹ́ lọ change destiny ọmọ Naomi. Wọ́n fẹ́ change ẹ̀ pé ọmọ tòun ni kó ṣíwájú. Ọmọ tòun ni number one. Nígbà tí ọmọ tán yìí dàtú pé ṣé kábíyèsí ló ní àbí kì í ṣe kábíyèsí. Ó ṣà ń wá ọ̀nà kọ́nà tán máa fi fẹ́ fi gba ìbùkún, fẹ́ fi ìrú gbà ìbùkún lọ́wọ́ ọmọ tí ó jẹ́ original ọmọ royal family, ọmọ ìjìnlẹ̀ ọmọ kábíyèsí, original ọmọ kábíyèsí. Tádé ní káwò tí gbogbo ayé mọ̀ pé òun ni first son kábíyèsí. Ẹ̀yin lọ gbé counterfeit sọ̀rọ̀ tẹ́ ń fi irọ́ ń bo òtítọ́ mọ́lẹ̀. Ṣó ṣe é ṣe ṣó bọ́ sí ṣá. Ló bá tán wọ́n ló ṣe ló tún lọ pé kò tiẹ̀ fẹ́ sinmi fún ààrẹ àfi kó gba ipò onípò kó gbé fọ́mọ ẹ̀. Ọmọ tí ò ń ṣọmọ kábíyèsí bá ṣe gbọ́ a sọ ẹnu wa náà gbà. Tí kábíyèsí bá fẹ́ sọ pé kì í ṣe kíni ó ń jẹ́ Adémákinwá òun pé kì í ṣe tó wá pé ọmọ ẹ̀ ni ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́. Ẹ jẹ́ kán gbọ́ ní íńtánẹ́ẹ̀tì pé wọ́n ti lọ ṣe original paternity o. Wọ́n ti ṣe ti shrine wọ́n ti ṣe wẹ̀ kí kábíyèsí jáde sí gbangba yàwó kan declare pé àwọn ọmọ òun ni kì í ṣe pé kán ṣe ní wúrúwúrú tó di answer. Wọ́n ò lè kán tó convince àwọn ènìyàn. Wọ́n máa ṣe kán tó jẹ o. Nígbà wá tí wọ́n tún lọ sọ pé àwọn lóyún láì ṣe pé kábíyèsí mọ̀ ń pẹ̀ wọ́n tún wá ṣe wúrúwúrú tó di answer wọ́n tún gbé fún kábíyèsí. Nílùú Ọlọ́run yìí kan náà ní ayé mi ju ayé ta wà yìí tó ń fi dúdú pé funfun fún wa no now. Wọ́n ní ṣe Ashley dẹ̀ pa ọmọ ẹ̀ ó dẹ̀ mú ọmọ ẹ̀ lọ sí kìnní pé lóun fẹ́ gba destiny Tadé ní káwò fún ọmọ ẹ̀ òun fẹ́ gba crown Tadé ní káwò fún ọmọ tiẹ̀. Bó tán ti ń ṣe. Wọ́n ní before you know it wọ́n àti àwọn babaláwo tán débẹ̀. Wọ́n ní bí kìnní yẹn ṣe yí ibi rí nìyẹn. Wọ́n níbi tán ti ń pe oríṣiríṣi tán fẹ́ ṣe orúkọ Tadé ní káwò orúkọ tó mọ̀ ẹ̀ tán ṣe gbogbo ẹ̀. Wọ́n ní bá ṣe gbọ́ ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rìn. Wọ́n ní bí ọmọ ẹ̀ kàn ṣe pòórá nìyẹn. Wọ́n ní Adémákinwá pòórá mọ́ gbogbo wọn lójú. Ọmọdà òun náà wà náà ti ń bátù látàná. Wọ́n ló miss o. Ọmọ Ashley miss o. Wọ́n ní bí gbogbo wọn ṣe fọ́n ká nìyẹn. Ọmọdà. Wọ́n ní gbogbo babaláwo ẹ̀ pátápátá ló ti tẹnu ọ̀nà wọn. Ó yá o kọ́ bá wọn ọmọ nǹkan ó ṣe ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní lé Ashley. Wọ́n náà lé. Wọ́n ní Ashley ìtumọ̀ eléyìí àwọn ọmọ eléyìí àwọn ọmọ ń pa nǹkan tí tó ń sọ o. Ọmọ ẹ̀ miss kẹ̀ níbi tó ti lọ ń porí olórí àwòdì gbé tiẹ̀ lọ. Nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n ní ìtìjú ò jẹ́ kó ti dé ààfin. Wọ́n ní náà pé ṣe ló sá lọ sí Láfógìdì. Ó dé ọ̀dọ̀ àwọn Láfógìdì ẹgbà òun ò rọ́mọ òun báyìí lòun ṣe lọ ṣe lóru. Wọ́n ní wọ́n láwọn family ẹ̀ àwọn Láfógìdì family pé ní Ashley ó ṣe kíni ọmọ pòórá. Wọ́n ti sọ fún ìwọ ọmọbìnrin yìí Ashley wọ́n ti sọ fún ẹ fi Tadé ní káwò àti Queen Naomi sílẹ̀ fi wọ́n sílẹ̀
àwọn ọmọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ ni ọmọ yẹn ọmọ kábíyèsí ni. Báwo ló ṣe lérò pé possible láti gba ipò ọmọ first born kó gbé fún ọmọ tiẹ̀? Ó ṣàmú àròyé tó ń ṣe lórí àwọn ọmọ yẹn, lórí ọmọ ẹ̀, pé ó dáa fi ọ̀rọ̀ Adémákin wá àbí àti Tadéníkà wà Tadémákin wá sílẹ̀, pé wọ́n ní àti even gan pé pẹ̀lú Queen má sáré wọn mọ́, má sáré Tadéníkà wò mọ́, má fi ọmọ ẹ̀ gba èrú kó fọmọ ẹ̀ gba èrú lọ́wọ́ Tadéníkà wò nítorí ìkíni. Wọ́n là ṣe àwọn kan wọ́n ń fún ní advice àwọn tó dáa, pé advice tó ń fún wọ́n máa ń fún àwọn tó dáa nù pé máa ń fún pé ó fi ilẹ̀ pé kó jẹ́ kí kábíyèsí kókó fọ́kọ̀sì kábíyèsí kó máa fẹ́ kábíyèsí. Fi ọmọ àti Naomi lẹ̀, fi wọ́n lẹ̀. Ìwọ ń du ẹni tó máa jẹ́ number 1 ní ilé kábíyèsí, kí ni tiẹ̀? Pé tí wọ́n bá dà á lẹ̀ kan tún ṣá, Naomi ni wọ́n gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́. Òun dẹ̀ lọ Ọlọ́run sọ pé òun ni ìyàwó kábíyèsí, kí gbogbo yín kẹjọ máa fẹ́ ara yín, gbogbo yín ní ààfin. Má lè pa Naomi mọ́, má lè pa Tadéníkà wò mọ́. Pé òun ní í ṣe ó yọ ọ́ lẹ̀ fún àbí kò yọ ọ́ lẹ̀ fún ẹ. Ó jẹ́ lọ wá ọmọ ẹ̀. Ó ní ṣé nǹkan tó fẹ́ bá wọn sọ̀rọ̀? Kó lọ wá ọmọ ẹ̀. Àbí kẹ́yìn náà dìde kẹ́ lọ bá àwọn ọmọ ẹ̀. Àwọn níwọ̀n ti ẹ̀dá ló. Ó gbọ́mọ ọlọ́mọ dìde lóru pé ó fẹ́ lọ ṣe sacrifice. For what? Wọ́n ti ní kó fi wọ́n lẹ̀. Tún wọ nǹkan tó fẹ́ tó tún kọ́ọ̀sì fún rẹ̀. Ó dá lọ́wọ́ ọmọ ẹ̀ fún rẹ̀. Wọ́n ní ṣe ló tún kéré mọ́lẹ̀. Tó ké fò, wọ́n ní ṣe ló lọ ń gbálẹ̀ kun ilé oúnjẹ olórí Rónkẹ́. Wọ́n ló ń gbálẹ̀ kun ìgbìgbì lóru yẹn. Wọ́n ní ìyẹn wá ní ta ni kí ló ṣẹlẹ̀? Ó bá ní ọmọ òun. Wọ́n ní kí ló ṣe ọmọ ẹ̀? Wọ́n ní blue, òun náà ní blue Rónkẹ́. Wọ́n ní kí ló ṣe ọmọ ẹ̀? Ó ní òun lọ sí pé wọ́n ló bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́. Òun lọ sódò, òun gbọ́mọ òun lọ sódò, òun fẹ́ gba destiny ọmọ òun fẹ́ gba fún kinní kan, òun fẹ́ gba ìyẹn ní àdúrà nǹkan tó lọ ṣe nìyẹn. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n ti gba ọmọ ẹ̀, wọ́n ti ṣe bó fẹ́ pé orí olórí àwòdì dẹ̀ ti gbé tiẹ̀. Wọ́n ní jọjọ máa lọ kó wá wàhálà yìí lọ síwájú. Wọ́n ní nǹkan tí blue sọ fún mi. Ṣé òun ìwọ tiẹ̀ nìkan tó ń wá destiny? Bóun kúkú ṣe bá Ọlọ́run dúró ń tò òun tiẹ̀ nìkankan débi pé òun fẹ́ bá destiny. Jọ nítorí Ọlọ́run gbé wàhálà ẹ̀ lọ. Wọ́n ní nǹkan tí blue sọ fún ni. Wọ́n ló tún sá kúrò ńbẹ̀. Ó tún sá lọ bá olè tí kì yẹn lórí tóbi Ìyábẹ̀jì Àtọwọ́dá. Wọ́n ní Ìyábẹ̀jì Àtọwọ́dá sọ pé kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀? Mo rán ẹ níṣẹ́ ni. Mo rán ẹ níṣẹ́ tó wá ń disturb mi. Pé tiẹ̀ gan pọ̀, tiẹ̀ ti pọ̀ jù. Ó fẹ́ lọ gba destiny ọmọ lọ́mọ. Ó jẹ́ jáwọ́, òun bá tẹ̀hún dúró báyìí. Pé ìtò tún ṣe yẹn tún pọ̀. Wọ́n ní ṣe ló tún sá kúrò. Wọ́n ní kò sẹ́ni tó rescue ẹ̀. Wọ́n ní kò sẹ́ni tó tiẹ̀ sọ pé jẹ́ ká ṣáájú ká bẹ́ẹ̀ wá. Níbo la fẹ́ wọ́ ọmọ lọ? Kó wá ọmọ lọ síbi tó ti lọ porí olórí ní ẹ̀gbẹ́ odò, létí odò, kó lọ wọ́ ọmọ ẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ti síta nìyẹn. Wọ́n ní kò sẹ́ni tó ṣáájú. Kò sẹ́ni tó ṣáájú fún. Kò sẹ́ gbogbo àwọn alájò ẹ̀. Wọ́n ní kó máa lọ wọ́n rán iṣẹ́ ọ̀rọ̀ burúkú. Wọ́n ní bó tún ṣe kí eré mọ́lẹ̀ nìyẹn tó tún lọ bá ọ̀rẹ́ ẹ̀. Wọ́n ní ọ̀rẹ́ tìmọ̀tìmọ̀ tó tún ṣàlàyé. Wọ́n ní gbogbo àwọn tó ń fún advice pé má gbà ó jẹ́ bá wọn ó jẹ́ bá wọn ṣe kinní. Wọ́n yóò tán. Irú ọ̀rẹ́ ẹ̀ yẹn tó bá ríru kábíyèsí yẹn, ṣé inú ò ní dùn láti bẹ́ ọmọ kó yẹ ọmọ máa jẹ ìgbádùn tiẹ̀? Ẹ yóò tán ìwà bẹ́kùnbẹ̀kùn ayé yín ti fẹ́ bàjẹ́. Wọ́n ní ṣe ni ọ̀rẹ́ wa sọ pé kí ni irú eléyìí? Ó mọ nǹkan tó yẹ kó ṣe yá lọ bẹ Queen Naomi o. Ó máa lọ bẹ kó lọ jẹ́wọ́ fún un, bóyá gbàdúrà fún ẹ, bóyá dẹ̀ dárí jì ẹ́ ní eléyìí. Nígbà tó jẹ́ pé gbogbo àwọn tó lérò pé wọ́n fẹ́ ràn ẹ́ lọ́wọ́, tó fẹ́ bẹ́ẹ̀ sáré, gbogbo wọn ti sá sẹ́yìn, gbogbo wọn ní wọ́n rán iṣẹ́. Ṣòro ojú ayé àbúrò rẹ̀, ó jẹ́ lọ bá Queen Naomi kó kúkú jẹ́wọ́ fún un. Kó sọ pé báyìí ni kó dárí jì ẹ́.
torí nísìnyí ò rọ́mọ ẹ̀ kí ló fẹ́ sọ fún kábíyèsí kí ló fẹ́ sọ fún kábíyèsí wọ́n ní ṣe ló tún kéré mọ́ lọ òun máa lọ ṣebí kò ti rọ́mọ òun wọ́n ló ti fẹ́ ya wèrè wọ́n ní látàná yẹn àdẹ̀ tí gbọ́ bóyá ó dẹ̀ pẹ́ dẹ̀yìndẹ̀yìn bóyá dẹ̀ rí o gbẹ̀yìngbẹ̀yìn bóyá dẹ̀ rí o ọlọ́run ló yé o tó wọ́n ní bó ṣe du tó tún dọ́dọ̀ tó lóun máa lọ òun máa lọ mọ́ bó dọ́dọ̀ Naomi o bí ò dọ́dọ̀ Naomi o bí nǹkan bí Naomi dá lóhùn bí Naomi ò dá lóhùn àìtí mọ̀ ibi tí wọ́n sọ fún wa mọ́ nìyẹn nǹkan tá a gbọ́ mọ́ nìyẹn so tó bá dẹ̀ di ìgbà tó bá dẹ̀ tó wá rí à á ṣàlàyé fún iṣẹ́ mọ́ ipá kì í ṣiṣẹ́ wa ní ààbọ̀ bá ṣe gbọ́ nìyẹn wọ́n ní bí ọ̀rẹ́ yẹn ṣe lọ sọ fún kábíyèsí wọ́n ní kábíyèsí ìjẹ́ mọ̀ ipá Ashley wọ́n ló lọ ṣe báyìí létí odò láti lọ pòórè Tadéníkáwò láti lè gba destiny change destiny Tadéníkáwò sí ti ọmọ ẹ̀ ló bá wọ́ ọmọ ẹ̀ tì lẹ́gbẹ̀ẹ́ ní etí odò pẹ̀lú àwọn babaláwo tó ń jọ lọ wọ́n ní ó ṣe náà ọmọ yẹn pé wọ́n míìsì ọmọ yẹn pòórá mọ́ wọn lọ́wọ́ ní etí odò ìyẹn Adémákinwá ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ọ̀rọ̀ yìí àbí nǹkan mi ẹ bá wa ṣe ẹ bá like kẹ́ bá fi tókù sí comment section torí rọ́bìṣì nọ́nsẹ́ǹsì wọ́n ní ẹni tó bá ṣe nǹkan tó ẹnìkan ṣe rí ojú adé rí nǹkan tójú rẹ̀ rí lẹ́nìkan rí ẹ ṣe ẹ̀yin èèyàn ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ni o a ní a lè ṣe ká má fi sí ẹ̀yìn èèyàn mi létí so tá a bá sọ fún yín ẹ ní mọ̀ nǹkan tó ẹ ní mọ̀ bó ṣe ń lọ ẹ ṣe gan ẹ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ lóhùn adájú lórí wa Jésù Olúwa wa amen.